àwẹ̀ ṣe pàtàkì fún gbogbo Kristẹni. Bíbélì sọ wípé láìsí àwẹ̀ àti àdúrà bẹ́ẹ̀ni sà, ó ní iṣẹ́ ìyanu kan kò lè ṣẹlẹ̀. Ìdí nìyẹn tó jẹ́ pé mo lè fi gbogbo ẹnu sọ wípé àwẹ̀ gbígbà ó ṣe pàtàkì fún gbogbo Kristẹni. Àwọn ìjọ kan wọ́n ti sọ di àṣà àti ṣe tó jẹ́ pé every year wọn ò dẹ̀ ní àwẹ̀ méjì wọ́n fẹ́ gbà lọ́dún mọ́ ju eléyìí lọ. ju lẹ́ǹtì lọ. Meanwhile àwẹ̀ tẹ́ bá wo ibì kan ní bíbélì, mo ti gbàgbé ẹsẹ̀ bíbélì yẹn, mo ti gbàgbé bible verse yẹn. Ó ní even tó bá fẹ́ gbàwẹ̀ ó ní make sure wípé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹni tẹ́jọ́ ń gbé kò mọ̀ sí. Ó ní fi òróró kun ètè ẹ̀ so that kò ní jẹ́ nǹkan tó máa wọ̀n pé ó ń gbàwẹ̀. Ibi tí àwọn kan lò nìyẹn tó jẹ́ pé àwẹ̀ tí wọn ò ní pariwo anytime ni wọ́n lè gbà. So ohun tó ṣẹlẹ̀ nípa àwẹ̀ nìyẹn. Ṣùgbọ́n à ń gba 40 days is a doctrine of some churches. Ṣé ọ̀ranyàn ní pọ́ sọ pé ìwọ tó fẹ́ ṣiṣẹ́ Olúwa ọ̀ranyàn ní kẹ́niyẹn dá ṣọ́ọ̀ṣì sílẹ̀? Ẹ ṣe sà, ṣe rí ìpè mẹ́ta ló wà. Ìpè àkọ́kọ́ òun ni ìpè láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Mo rí fọ́nrán kan lórí ayélujára tí pásítọ̀ kan wà ní orí pẹpẹ tó wá ń sọ fún ọmọ ìjọ àwọn tó yẹ wà ní congregation yẹn pé kọ́ máa mú 20,000 wá kọ́ máa wọ agbádá òun fi ṣiṣẹ́. Bàbá kí nìkan tí ẹ rí sí kinní yẹn? Ìjẹ́ ṣé bí wọ́n ṣe gbé kinní yẹn sórí ayélujára tó dáa tó? Ẹ ṣe sà, ṣe rí lọ́wọ́ lọ́ta wà yìí ayélujára ó ti fọ́ gbogbo ẹ̀ lójú. Ó ti bàjẹ́. Yes sir, ó ní bad side ó dẹ̀ ní good side. Mo decide pé èmi personally mi ní ṣiṣẹ́ Olúwa, kódà mo sọ pé mi ò ní ṣiṣẹ́ Olúwa lọ́fẹ̀ẹ́ débi pé ìgbà yẹn mo lọ church o, mo lọ ra gángan mo kọ, mo wá lọ sí church káàkiri mo ń lu ìlù tí mò ń gba owó. Now kí ló wá ṣẹlẹ̀ ní judiciary ni pé mi ò ní issue pẹ̀lú anybody mbẹ̀, everybody ló mọ̀ mí, wọ́n dẹ̀ mọ̀ mí bí ìránṣẹ́ Ọlọ́run bẹ̀. Ṣùgbọ́n nígbà tó tó àkókò àwọn ìṣẹ̀lẹ̀ kan bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí èmi personally tí mo rí wípé tí mi ò bá fi iṣẹ́ yìí sílẹ̀ mo máa regret pé mi ò fi sílẹ̀. Iṣẹ́ judiciary dẹ̀ ní ikú rèé, owó rèé, ẹ̀wọ̀n rèé ni. Ṣé rí fọ́tò ẹni tí wọ́n ń lò yẹn ó ti jáde pé òun ò kì í ṣe Jésù. Bẹ́ẹ̀ni sà. Kọ́ yé lo fọ́tò òun. Bẹ́ẹ̀ni. Now ohun tó wà níbẹ̀ ni pé àwọn kan doctrine yẹn ni wọ́n follow. Doctrine àwọn tó ń lò ń gbà yẹn, àwọn tó lọ ń pè sí church tí wọ́n ti ń lò yẹn, àwọn ló mọ nǹkan tí Ọlọ́run bá wọn sọ lórí fọ́tò. Tẹ́ ò bá gbé fọ́tò yẹn, fọ́tò Jésù síbẹ̀, ẹlòmíì gbé nígbè pé ìyàtẹ̀ni jẹ lórí wa ó pọ̀ ló ṣe gbé kalẹ̀. Ẹ sà, fọ́tò yẹn lè assist in so many ways. That is pé ìgbàgbọ́ ẹ̀ ti rọ̀ mọ́ pé fọ́tò yìí o ìgbàgbọ́ ní nǹkan mo sọ fún ilé ẹ̀kan. Bẹ́ẹ̀ni. So àwọn tí irú èmi sìn lè dé church mi kẹ́ ẹ bá fọ́tò yẹn torí pé kò sí nínú ìlànà tiwa. Kí ni ìgbàgbọ́ tiyín pẹ̀lú nǹkan tí wọ́n ń pè ní ọkọ ọ̀run? Ọkọ ọ̀run. Bẹ́ẹ̀ni sà. Ọkọ ọ̀run wà lóòótọ́. Ọkọ ọ̀run wà. Màá dẹ̀ fi ẹsẹ̀ bíbélì kan máa fi back ẹ̀ up. Ibi tí a ti rí wípé gbogbo ẹ̀mí pátápátá ló wà. Ọkọ ọ̀run wà, ẹ̀mí àmúbọ́ wà, ẹ̀mí ìjákulẹ̀ wà, ẹ̀mí gbèsè ó wà. Bí Olúwa ti ń bẹ tẹ́mẹ̀ kò yí padà. Kábíyèsí. Gbogbo èyí tẹ́ ń wò mí yìí tẹ́ ẹ dẹ̀ lè share program ẹ̀ ní mọ ìbànújẹ́. Àmín Jésù. Mo wí bí wòlíì Ọlọ́run, àánú tó sá fún ìran rẹ lórúkọ Jésù. Bó o ti ń share program yìí lórúkọ Jésù, àánú yẹn fọ̀n fún ayé rẹ. Àmín Jésù. O ò ní mú àmúbọ̀. Àmín. O ò ní di ẹrù àgbéká. Àmín Jésù. Ọfà ò ní bà ọ́. Ẹ káàárọ̀.
ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá Television, lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní mídíà, lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní mídíà, lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní mídíà. Ẹ sì máa gbàgbé láti tan notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ojú tẹ́ fún wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin yẹn wá nílé lóko tí ẹ bá wo ẹ̀gbẹ́ mi ẹ rí pé ẹ rí bàbá kan ní ẹ̀gbẹ́ mi bàbá lásán kọ́dún wọ́n jẹ́ òjíṣẹ́ Olúwa, wọ́n jẹ́ wòlíì Ọlọ́run alààyè ẹni tí Ọlọ́run lò lọ́wọ́lọ́wọ́. Àwọn ni agbéwálé ní láti wá béèrè àwọn ọ̀rọ̀ bíi 2 sí 3 lọ́wọ́ wọn nípa ọ̀rọ̀ ààwẹ̀, ọ̀rọ̀ ọkọ̀ ọ̀run àti àwọn nǹkan míì tí ẹ̀yin olólùfẹ́ wa ní kí á béèrè lọ́wọ́ wọn aṣíwájú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé a sọ pé nínú ààwẹ̀ àwọn kan ní àwọn kan ń gbààwẹ̀, àwọn kan ní àwọn ò gbààwẹ̀. Àwa sọ pé kí ló fà á? Ǹjẹ́ nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì wa ṣó tọ́ kí àwọn kan gbààwẹ̀, ṣó tọ́ kí àwọn kan má gbààwẹ̀? Ó túmọ̀ sí wípé tá bá jẹ́ pé àwọn kankan má gbààwẹ̀ tàbí ká bá jẹ́ pé wọn ò gbààwẹ̀, àwọn ọ̀rọ̀ tí Ọlọ́run sọ nú ẹ̀ á jẹ́ pé àwọn kan ló bá wí, àwọn kankan ni kò bá wí. Ṣùgbọ́n ká tó bọ̀ nínú ìbéèrè wa lọ, ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà. Yes sir. God bless you sir. Amen sà. Bàbá àwọn tí wọ́n wò wá lé wọ́n fẹ́ mọ orúkọ yín ní kíkún sà. Orúkọ mi ni Prophet Dr. Akorede Ogunmodede tí gbogbo èèyàn mọ̀ sí ọmọ májẹ̀mú. Ọmọ májẹ̀mú. Yes sir. Bàbá ní abẹ́ ìjọ wo lẹ wà àti pé kí ni orúkọ ìjọ yín? Mo jẹ́ olùdásílẹ̀ ìjọ The Existing Power of God Evangelical Ministry. Ó wà ní Abiola Way nílùú Abẹ́òkúta. Bákan náà mo tún jẹ́ olùdásílẹ̀ Orí Òkè Jésù Agbanilágbàtán. Yẹn wà ní under Ọbáfẹ́mi Owódé local government. Ní ìpínlẹ̀ Ògùn wá rí báyìí. Ní ìpínlẹ̀ Ògùn bí. Ẹ sà tí àwọn èèyàn bá ń gbọ́ wa dáadáa torí kìíní yẹn àwọn èèyàn máa ń dàlù, àwọn agbọ́n máa ń dàlù, àwọn máa ń dà mọ́ra wọn. Ṣé mọ̀ pé Abiola Way pọ̀? Abiola Way NNPC wà, Abiola Way Mádójútìmí wà, Abiola Way ó ń bẹ̀ sí. Abiola Way Mádójútìmí. Abiola Way Mádójútìmí ẹ ṣé gan sà. Yes sir. Ẹ sà nǹkan tí ó jẹ́ kí agbẹ̀yìn wá sí orí ètò lẹ́nìí torí pé àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọn máa ní ẹni tó bá mọ̀nà òun ló yẹ kí á tẹ̀lé ẹ ká má bàa ṣìnà. Torí ẹ̀ la ṣe gbé ẹ̀yin tẹ́ jẹ́ wòlíì Ọlọ́run wá sí orí ètò wa nípa ààwẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àsìkò lẹ́ǹtì ni a wà báyìí káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé. Mo wá sọ kankan ló fọwọ́ mi, mo ní Ọlọ́run mú ajá àwa kìrìsìtẹ́nì ó dé gbòlè lórí àwa kìrìsìtẹ́nì àtàwọn mùsùlùmí ọjọ́ kan ṣo ni àjọ bẹ̀rẹ̀ àwẹ̀ wa. Kò ní sí pé bóyá ẹnìkan nípa mi ò gba àwẹ̀ o mo gba àwẹ̀ o. Torí ẹ̀ la ṣe gbé ń wá pé bàbá ǹjẹ́ ṣé ọ̀ranyàn ni àwẹ̀ gbígbà ló jẹ́ fún àwa kìrìsìtẹ́nì? Ẹ ṣé gan ni sà. Yes sir. Àdúrà wa gbà. Àmín sà. Àwẹ̀ ṣe pàtàkì fún gbogbo kìrìsìtẹ́nì. Bíbélì sọ wípé láìsí àwẹ̀ àti àdúrà bẹ́ẹ̀ni sà, ó ní iṣẹ́ ìyanu kan kò lè ṣẹlẹ̀. Ìdí yẹn tó jẹ́ pé mo lè fi gbogbo ẹnu sọ wípé àwẹ̀ gbígbà ó ṣe pàtàkì fún gbogbo kìrìsìtẹ́nì. ẹ ṣé gan sà. But nípa àwẹ̀ gbígbà yẹn a lè pín sí kàtígórì méjì. Bẹ́ẹ̀ni sà. Ká sọ pé a fẹ́ gbàwẹ̀ pé mo fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀ yàtọ̀ sí pé ìgbà lẹ́ǹtì kó tó dé o. Ṣùgbọ́n lẹ́ǹtì gangan kọ́ lẹ́ǹtì 40 ọjọ́ 40 òru tá a rí kà nínú ìwé mímọ́ pé Jésù Kristi Olúwa wa gba àwẹ̀ 40 ọjọ́ 40 òru. Lẹ́yìn ẹ̀ tí bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ pé 40 ọjọ́ 40 òru yẹn tí Jésù Kristi Olúwa wà ní mímọ́ èṣù tó padà lọ́dọ̀ wò. Ṣé ó lẹ́tọ̀ọ́ kí gbogbo wa gba lẹ́ǹtì àbọ̀ àwọn kan ní lẹ́ǹtì wà fún nínú ètò kìrìsìtẹ́nì wa yìí? Ẹ ṣé sà. Mo ti sọ lẹ́ẹ̀kan pé gbogbo èèyàn ló ní ẹ̀tọ́ sí àwẹ̀. Ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ ni wípé àwọn ìjọ kan wọ́n ti sọ di àṣà àti ṣe tó jẹ́ pé every year wọn ò dẹ̀ ní àwẹ̀ méjì wọ́n fẹ́ gbàdúrà mọ́ ju eléyìí lọ. ju lẹ́ǹtì lọ. Meanwhile àwẹ̀ tẹ́ bá wo ibì kan ní Bíbélì mo ti gbàgbé ẹsẹ̀ Bíbélì yẹn mo ti gbàgbé Bible verse yẹn. Ó ní even tó bá fẹ́ gbàwẹ̀ ó ní make sure wípé
ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ Kò ẹni gbọ́dọ̀ tẹ́jọ́ ń gbé mọ̀. kò mọ̀ sí Bẹ́ẹ̀ni, ó ní ó wà fi bẹ́ẹ̀. ó ní fi òróró kun ètè Ètè ẹ rẹ̀. so that kò ní jẹ́ nǹkan tó máa wọ̀n pé ó ń gbààwẹ̀ lọ́wọ́. ibi tí àwọn kan lò nìyẹn tó jẹ́ pé àwẹ̀ tí wọn ò ní pariwo anytime ni wọ́n lè gbà á. so ohun tó ṣẹlẹ̀ nípa àwẹ̀ nìyẹn ṣùgbọ́n à ń gba 40 days is a doctrine of some churches àwọn church kan wọ́n mú bí báwo ni kí n ṣe lo Yorùbá yẹn bí ìbádà pé ọ̀rọ̀ yàn làwọn gbọ́dọ̀ ṣe so it's a doctrine tẹ́ bá lọ wo àwọn church kan mi ìfẹ́ dárúkọ àwọn church kankan ṣùgbọ́n àwọn church kan wà tó jẹ́ pé every year wọn ò lè miss ẹ̀ bẹ́ẹ̀ ni. àwọn kan dẹ̀ ní time yẹn àwọn ò ní gbàwẹ̀ kankan they believe nínú wípé anytime làwọn ní access láti bá Ọlọ́run sọ̀rọ̀ láàárọ̀ ni o lọ́sàn-án lálẹ́ anytime so bó ṣe jẹ́ nìyẹn sá. ẹ ṣe gan sa torí pé ẹ̀mẹ́kù mo sọ síwájú lẹ́ẹ̀kan pé ẹni tó bá mọ̀nà òun ló yẹ kí a tẹ̀lé kí a má bàa ṣìnà lágbára Ọlọ́run ọba ohun tọ́lọ́run ò ní tí ò sọ fún yín kẹ́ ẹ sọ fún wọn yàn Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ sọ. àmín Jésù. bàbá ní ètò kìrìsìtẹ́nì wa yìí àwọn èèyàn máa ń jíṣẹ́ fún yàn lọ́tún lọ́sí pé ó máa ṣiṣẹ́ Olúwa o kó o ṣiṣẹ́ Olúwa o kó o ṣiṣẹ́ Olúwa o kàtígórì iṣẹ́ Olúwa nínú ìjọ Ọlọ́run ó jẹ́ pín yẹ́lẹyẹ̀lẹ sà. bẹ́ẹ̀ni sà. ṣé ọ̀ràn yàn ní pọ́ sọ pé ìwọ tó fẹ́ ṣiṣẹ́ Olúwa o ọ̀ràn yàn ní kẹ́niyẹn dá ṣọ́ọ̀ṣì sílẹ̀. ẹ ṣe sà ṣe rí ìpè mẹ́ta ló wà ìpè àkọ́kọ́ òun ni ìpè láti ọ̀dọ̀ Ọlọ́run wá ìyẹn ni Mósè ṣé mo pé Ọlọ́run ló pe Mósè bẹ́ẹ̀ni direct call àwọn ìpè yẹn wà débi pé àwọn ìpè yẹn kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe àfi kẹ́ ṣe Ọlọ́run ṣiṣẹ́ Ọlọ́run yẹn. for instance èmi tí mò ń sọ̀rọ̀ yìí ilé ẹjọ́ ni mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ high court mo ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ni mo lè ṣiṣẹ́ for 17 years. 17 bẹ́ẹ̀ ni mo fi ṣiṣẹ́ ń bẹ̀ ṣùgbọ́n Olúwa sọ pé fi iṣẹ́ yẹn sílẹ̀ kò ṣe iṣẹ́ mi ṣé ìwọ ni mo sọ ti yẹn direct call ìpè àkọ́kọ́ nìyẹn so ẹni tó bá ti ní direct call ẹ̀sà tó bá ń ṣe ní bank tó bá jẹ́ direct call ló ní ó máa fi iṣẹ́ yẹn lẹ̀ o torí pé ìpè yẹn máa yọ lẹ́nu ìpè lè gba ojú lọ́wọ́ ẹ̀ ó lè gbẹ ẹsẹ̀ lọ́wọ́ ẹ̀ àfi tó bá ṣe kinní yẹn ohun tó bá ti wá bàjẹ́ kò wà ní wá dàmọ́ ìdí nìyẹn lónìí ẹ̀rí ẹlòmíì apá kan ló fi ṣe Ọlọ́run ẹ̀rí ẹlòmíì afọ́jú ni ó dẹ̀ ń jẹ́ iṣẹ́ torí wípé ó yẹ kó ti ṣe ṣùgbọ́n ó rí iṣẹ́ yẹn bíi pé kò ṣe nǹkan tó ń gbọ́dọ̀ ṣe so Ọlọ́run máa lo avenue kan láti jẹ́ kó ṣe iṣẹ́ yẹn that is number one then number two òun ni ìpè láti ọ̀dọ̀ èèyàn sí èèyàn I can call you to my church to be a pastor ṣé mo pé mo pè yín ẹ lè wà ní church mi sìn kẹ́ jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ kí n rí pé iṣẹ́ yín ó be assistant pastor mo lè pè é pé go ahead my church ìpè láti ọ̀dọ̀ mi nìyẹn ìyẹn ò pọn dandan kéèyàn dájọ́ sílẹ̀ ìyẹn ò pọn dandan ìkẹta ni ìpè pé ó wù mí àwọn kan wà ó wù wọ́n láti ṣe Olúwa o ó wù wọ́n gbogbo ó wù wọ́n ẹ máa rí àwọn kan tó jẹ́ pé tó bá ń sọ̀rọ̀ Ọlọ́run wọ́n máa ní interest Ọlọ́run ò pè wọ́n pásítọ̀ ò pè wọ́n ṣùgbọ́n àwọn fúnra wọn ní interest wọ́n lè ti ara wọn sínú iṣẹ́ yẹn ìpè mẹ́ta tó wà nìyẹn. kábíyèsí ẹ ṣe gọ́sà ẹ ní ẹnu ìjẹta sí ìjẹrin mo rí fọ́nrán kan lórí ayélujára tí pásítọ̀ kan wà ní orí pẹpẹ tó wá ń sọ fún ọmọ ìjọ àwọn tó yẹ wà ní congregation pé kọ́ máa mú 20,000 wá kọ́ máa wọ agbádá òun fi ṣiṣẹ́ àbá kí nìkan tí ẹ rí sí kinní yẹn. ẹ ṣe sà ṣe rí bíbélì sọ pé wèrè ní ọ̀rọ̀ àgbélébù lójú ọkàn tó ń ṣègbé. wèrè ní ọ̀rọ̀ àgbélébù. bẹ́ẹ̀ ni sà lójú ọkàn tó ń ṣègbé. ṣe rí ohun kan tó wà nípa Ọlọ́run ní ìgbàgbọ́. ìgbàgbọ́ téèyàn bá bíbélì sọ pé tó o bá ní ìgbàgbọ́ bíi wóró mustadi ó ní wàá sọ fún òkè kó ṣídìí ó dẹ̀ máa ṣídìí. pásítọ̀ ó lè decide pé òun fẹ́ aṣọ yìí ẹni tó bá lè gbà lọ́wọ́ mi ní 2,000 kó wá gbà ẹ sà àwọn tó bá ní ìgbàgbọ́ nínú ẹ̀ ló máa ṣiṣẹ́ fún o ṣé mo mú tó ṣe é sà so ó gbé aṣọ kan wá 20,000 ó gbé aṣọ kan wá 50,000 àwọn tó gbàgbọ́ nínú ẹ̀ wọ́n á rí ìyanu wọ́n á rí ìyanu. but bàbá nǹkan tí mo wá fẹ́ fàyọ nínú ẹ̀ gangan ni pé ṣé mọ̀ pé àwọn Yorùbá wọ́n máa ní nǹkan tí a bá bò ló máa ń níyì ìgbà mi. bẹ́ẹ̀ni sà. ìjẹ́ ṣé bí wọ́n ṣe
gbé kiri yẹn sórí ayélujára tó dáa tó. ẹ ṣe sà ṣẹ́rí lọ́wọ́ lọ́ta wà yìí ayélujára ó ti fọ́ gbogbo ẹ̀ lójú. ó ti bàjẹ́. yes sir ó ní bad side ó dẹ̀ ní good side ṣẹ́rí tá à ń ṣe good side ẹ̀ nìyẹn àwọn kan wà tó jẹ́ pé bad side ẹ jẹ́ kí n sọ wọn sà ṣẹ́rí ní chọ́ọ̀chì yẹn gan ó lè má jẹ́ pásítọ̀ yẹn ló gbé ó lè jẹ́ àwọn tí tó ń wò irú kí lélẹ́yìn bá ṣe yìí ọ̀hún ló máa gbé ṣé ìwọ̀n ni mo sọ ti yín sà so reason yẹn tó jẹ́ pé we as a ministers of God we need to be very very careful. Bàbá ẹ ṣe gan sà nígbà tí ẹ wà ní àárín nínú iṣẹ́ ìjọba ọdún mẹ́tàdínlógún yẹn sà that is 17 years tẹ wà ní judiciary bẹ́ẹ̀ni sà kó tó di pé ẹ gbà fún Ọlọ́run pé kẹ́ ẹ sọṣẹ́ yẹn lẹ̀ kẹ́ ẹ wá ṣiṣẹ́ ẹ̀tọ́ Ọlọ́run gangan fúnra rẹ̀ àwọn ìpèníjà wo lẹ rí àwọn kan ó máa ní nǹkan wọn tẹ́lẹ̀ tí wọ́n kọ́ máa jẹ́ pé ńgbà tí wọ́n lóò kú dá Ọlọ́run lóhùn ló ṣe nǹkan báyìí fún ẹ. ẹ ṣe sà ṣe rí tí wọ́n bá ń sọ pé iṣẹ́ olúwa òun èmi láti ṣe torí pé dádì ẹni tó bí wa pásítọ̀ ni inú iṣẹ́ olúwa ni wọ́n kú sí. níṣẹ́ olúwa ló kú sí. inú iṣẹ́ olúwa ló kú sí. ọ̀rọ̀ tẹ́tú wá sọ̀rọ̀ tútù wàá mú béèrè mi jáde. inú so láti ibẹ̀ wọn ò dẹ̀ dàgbà kan tó kú. láti ibẹ̀ làwa ti rí wípé iṣẹ́ olúwa ó ṣòro láti tẹ́rí sí. bẹ́ẹ̀ ni sà ó ṣòro so láti ibẹ̀ mo decide pé èmi personally mi ní iṣẹ́ olúwa kódà mo sọ pé mi ò ní iṣẹ́ olúwa lọ́fẹ̀ẹ́ débi pé ìgbà yẹn mo lọ church o mo lọ ra gángan mo kọ mo wá lọ sí church káàkiri mo ń lu ìlú tí mo ń gba owó mo decide pé èmi ò ní ṣiṣẹ́ fọlọ́run lọ́fẹ̀ẹ́ but later látàrí àwọn nǹkan tó ṣẹlẹ̀ láti ní bẹ́ẹ̀ ni sà later mo ọ̀dọ̀ ìránṣẹ́ ọlọ́run tí mo ti lùlù last ìgbà yẹn prophet Oyèkúnlé Oyètáyọ̀ mo máa ń gbọ́ Oyèkúnlé Oyètáyọ̀ ọ̀dọ̀ wọn ni mo ti lùlù last ìránṣẹ́ ọlọ́run ló pè mí pé iṣẹ́ ìlú kọ́ ni iṣẹ́ mi àwọn ni wọ́n sọ ń gbà yẹn. tẹ́lẹ̀ tí mo lù yẹn lù dáadáa. tí mo lè ti mọ̀ lù yẹn tí mo ti ń lù káàkiri. now ṣùgbọ́n nígbà tí mo wà ní secondary school a máa ń ṣe drama a wà nínú àwọn drama group káàkiri. gbogbo drama group yẹn ni wọ́n ti máa ń sọ fún mi wípé iṣẹ́ olúwa ni màá ṣe láti ìgbà tí mo ti wà secondary school bọ̀dáàdì wa sọ fún mi gbà yẹn wípé àwọn ti gbọ́ o ṣùgbọ́n àwọn ò ní kí n má ṣe o ṣùgbọ́n kí n tẹ̀sí lọ kàwé náà kí n sì lọ kàwé pé tí n bá kàwé tán Ọlọ́run á sọ bí mo ṣe fẹ́ rin ìrìn yẹn fún mi so láti ibẹ̀ ni mo fi wọṣẹ́ sí judiciary tí mo fi ṣe ń bẹ̀ now kí ló wá ṣẹlẹ̀ ní judiciary ni pé mi ò ní issue pẹ̀lú anybody ń bẹ̀ everybody ló mọ̀ mí wọ́n dẹ̀ mọ̀ mí bí ìránṣẹ́ Ọlọ́run bẹ̀ ṣùgbọ́n nígbà tó tó àkókò àwọn ìṣẹ̀lẹ̀ kan bẹ̀rẹ̀ sí ní ìṣẹ̀lẹ̀ sí èmi personally tí mo rí wípé tí mi ò bá fi iṣẹ́ yìí sílẹ̀ mo máa regret pé mi ò fi sílẹ̀ iṣẹ́ judiciary dẹ̀ ní ikú rèé owó rèé ẹ̀wọ̀n rèé ni. kábíyèsí Olódùmarè. so ẹni tí Ọlọ́run bá fẹ́ràn ló máa kọ sí kó má bàa rí wàhálà nídìí ẹ̀ so àìmọye nǹkan tí mo ti gbọ́ gbígbá. màá ní mò ń lọ síbi iṣẹ́ màá pàdé èèyàn màá lọ sí program míì màá pàdé èèyàn so mo láti quit pẹ̀lú orí ọ̀fẹ́ lọ mo lọ kọ lẹ́tà resignation letter tí mo tender fún wọn tí mo fi ṣẹlẹ̀. ẹ ṣé gan sà. thank you sir. nínú ọ̀rọ̀ tẹ́ sọ mo rí àwọn ìbéèrè kan wọ́n wà ń bẹ̀. ok sir. torí pé ìbéèrè yẹn náà ó jẹ mọ́ èmi gangan fúnra mi. ok sir. bàbá tó bí mi náà lọ́mọ ìránṣẹ́ Ọlọ́run ni àwọn náà dẹ̀ dàgbà kan náà tí ó papòdà a dẹ̀ rí nǹkan tó ojú wọn rí nínú iṣẹ́ Ọlọ́run yẹn náà. nǹkan tí mo wá fẹ́ fàyọ̀ mẹ́ ni pé kí ló dún yẹ pé àwọn ọmọ ìránṣẹ́ Ọlọ́run yẹn máa ń sábà padà di ìránṣẹ́ Ọlọ́run ṣé wọ́n fi wá dá májẹ̀mú ni àbí nǹkan kan torí kíní yẹn mo ti fẹ́ béèrè lọ́wọ́ wọn àgbà ìránṣẹ́ Ọlọ́run tipẹ́tipẹ́. thank you sir. ṣé gbogbo ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run bá pè májẹ̀mú wà lórí ẹ̀ tí Ọlọ́run fún rẹ̀ bá pè májẹ̀mú wà lórí ẹ̀ ṣe rí májẹ̀mú kì í kú. májẹ̀mú kì í kú. covenant will never die kò possible. tó bá ti ń kó lórí ẹnìkan. a máa bọ́ sórí ẹnìkan. a máa bọ́ sórí ẹlòmíì
tó bá ṣe ń kó lórí ẹlòmíì a máa bọ́ sórí ẹlòmíì tó ṣe máa lọ lọ́nìyẹn bó ṣe máa lọ níwọ̀n ìgbà tí ègún kì í tán májẹ̀mú ó lè tán lórí ẹni tí Ọlọ́run bá pè. kábíyèsí ẹ ṣe gan sà ẹ sà ẹ jẹ́ ká lọ sórí ìbéèrè mi. ok sà. àwọn ìjọ kan tí a ò ní dárúkọ kọ́ mọ́ dàbí pé bóyá àtàbùkù ìjọ kan wọ́n máa ń gbé fọ́tò arákùnrin kan kákàkiri tí a mọ̀ arákùnrin yẹn sí Robert Powell tí àpọ̀lọpọ̀ àwa kìrìsìtẹ́nì máa ń pè ní Jésù Kristi Olúwa wa ṣùgbọ́n bí ọdún bíi mélòó kan sẹ́yìn arákùnrin yẹn pariwo lórí ìkànnì ayélujára ìpè kọjọ kan má bà tòun jẹ́ níwájú Ọlọ́run tóun bá dé ṣọ́ọ̀ṣì kan òun àrífọ́tò òun á kọ Jesus lọ́dún sí òun ò kì í ṣe Jésù Kristi o mo wá fẹ́ béèrè lọ́wọ́ tọ̀dọ̀ yín pé ìjẹ́ṣe ẹ lè bá wa fi kún tàbí kẹ́ bá wa yí mọ̀ pé nígbà ayé Jésù ṣé àwọn ayàwòrán wà tàbí ká jẹ́ pé àwọn tó ń ya fídíò wa ń gbà yẹn tàbí sọ pé òkè fọ́tò Jésù rè tó fi mú pé Jésù Kristi lélẹ́yìí torí pé ó máa ń jẹ́ bànújẹ́ ọkàn fún mi. thank you sir. ṣe rí lórí ọ̀rọ̀ fọ́tò. bẹ́ẹ̀ ni sà. mo sọ nǹkan lẹ́ẹ̀kan pé àwẹ̀ 41 days tí à ń gbà yìí. bẹ́ẹ̀ ni. àwọn kan mú bíi doctrine. bí ìlànà gangan. ṣe rí fọ́tò ẹni tí wọ́n ń lò yẹn ó ti jáde pé òun ò kì í ṣe Jésù. bẹ́ẹ̀ ni sà. kọ́ yé lo fọ́tò òun. bẹ́ẹ̀ ni. now ohun tó wà ń bẹ̀ ni pé àwọn kan doctrine yẹn ni wọ́n follow. doctrine àwọn tó ń lò ń gbà yẹn àwọn tó lọ ń pè sí church tí wọ́n ti ń lò yẹn àwọn ló mọ nǹkan tí Ọlọ́run bá wọn sọ lórí fọ́tò ṣé nǹkan tí wọ́n sọ ti yé yín. now doctrine wọn òun ni wọ́n ń tẹ̀lé ẹlòmíì dé láì fọ́tò fún rẹ ẹlòmíì nù lé gan agbèsí kọ́nà alẹ́ báyìí ìgbàgbọ́ lóníkálukú ń lò. lóró ọmọ. èmi ti rí sà mo ti rí ẹnìkan tí ó gbé kàlẹ́ndà chọ́ọ̀chì kan sínú ilé báyìí àwọn olè lẹ́wà rọ́ọ̀bù bọ́dẹ̀ ṣe wọnú ilé tó ṣe ń pariwo bọ́ ṣe rí kàlẹ́ndà yẹn ìkànnà olè yẹn á gbé lọ́wọ́ pé ṣé chọ́ọ̀chì lẹ́ ń lọ ni ó ní chọ́ọ̀chì láwọn lọ ohun tó kó wọn yọ nínú kìnìún yẹn pé ẹ má jà ṣe nǹkan bí ẹja máa lọ. láti pé ìjọ òun nìyẹn tàbí kó ní interest nínú pásítọ̀ yẹn personally pé mo like pásítọ̀ yìí kò yẹ kí n ṣe àwọn èèyàn ẹ̀ níbi ṣe mọ̀ pé fọ́tò yẹn ló kó yọ yẹn so ó ní bí Ọlọ́run ṣe ń rìnrìn tiẹ̀ ọkàn lọ́lọ́run ló fi ń dí pẹ̀lú everybody ló fi operate tẹ́wọ̀n bá gbé fọ́tò Jésù síbẹ̀ ẹlòmíì gbé nígbè pé ìyàtẹ̀ni jẹ lórí wa ó pọ̀ ló ṣe gbé kalẹ̀ ẹ sà fọ́tò yẹn lè assist in so many ways. that is pé ìgbàgbọ́ ẹ̀ ti rọ̀ mọ́ pé fọ́tò yìí o ìgbàgbọ́ ní nǹkan mo sọ fún yín lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni. so àwọn tí irú èmi sìn ẹ lè dé church mi kẹ́ ẹ bá fọ́tò yẹn torí pé kò sí nínú ìlànà tiwa àwọn tó wà nínú ìlànà wọn tẹ́ bá bí wọn àwọn náà máa ṣe kí ni wọ́n máa rí one or two things. àwọn tí ó tẹ̀ wà nínú ìlànà nítorí pé nígbà tí mo kọ́ ṣe fọ́nrán yẹn tí mo sọ síta tẹ́ bá wo orí TikTok àwọn wòlíì ìjọ yẹn mẹ́rin ni wọ́n jáde ni wọ́n sọ pé àwọn tí ń sọ̀rọ̀ lórí fọ́tò ìtẹ́lẹ̀ pé kíní kò lẹ́tọ̀ọ́ ó dàbí pé nígbà tí Ọlọ́run fún Mósè ní òfin mẹ́wàá tó sọ pé ìwọ kò gbọ́dọ̀ ya ìrékèrè fún ara ẹ̀ àti ìwọ kò gbọ́dọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú mi ó ti wá ń ṣe àtúnṣe lórí ẹ̀ bàbá ẹ jẹ́ ká lọ sórí ìbéèrè tí ó kàn. Okay sir. kí ni ìgbàgbọ́ tiyín pẹ̀lú nǹkan tí wọ́n ń pè ní ọkọ ọ̀run. ọkọ ọ̀run. bẹ́ẹ̀ ni sà. ọkọ ọ̀run wà lóòótọ́ ọkọ ọ̀run wà máa dẹ̀ fi ẹsẹ̀ bíbélì kan máa fi back ẹ̀ up ibi tí a ti rí wípé gbogbo ẹ̀mí pátápátá ló wà ọkọ ọ̀run wà ẹ̀mí àmúbọ́ wà ẹ̀mí ìjákulẹ̀ wà ẹ̀mí gbèsè ó wà. kọ́lọ́ má jẹ́ ká jẹ gbèsè. kọ́lọ́ má jẹ́ ká jẹ gbèsè. tẹ́ bá lọ sínú ìwé Luke ẹja sáré lọ síbẹ̀ yẹn sá. ìwé Luke orí kẹjọ. Luke orí kẹjọ. Luke chapter 8. ẹsẹ̀ 26. ṣé ń gbọ́ mi sá. mo ń gbé sá. ó ní wọ́n sì gúnlẹ̀ ní ilẹ̀ àwọn ará Gádárà ó kọjú sí Gálílì nígbà tí ó sì sọ̀kalẹ̀ ọkùnrin kan pàdé rẹ̀ ní ẹ̀yìn ìlú náà tí ó ní
àwọn ẹ̀mí èṣù fún ìgbà pípẹ́ tí kì í wọ aṣọ ẹ take note bẹ́yẹn àwọn ẹ̀mí èṣù nígbà pípẹ́ yes tí kì í wọ aṣọ tí kì í àwọn kì í ṣe ẹ̀mí èṣù kan àwọn ẹ̀mí èṣù tí kì í wọ aṣọ bẹ́ẹ̀ ni kì í jókòó ní ilé kan bí kò ṣe ní ibojì ṣé gbọ́ mi sà nígbà tí ó rí Jésù ó ké owó lẹ̀ níwájú rẹ̀ ó wí ní òun rárá pé kí ni í ṣe tèmi tìrẹ Jésù ìwọ ọmọ Ọlọ́run ọ̀gá ògo èmi bẹ̀ ọ́ má ṣe dá mi lóró ibi tí mo lọ́kọ́ nìyẹn o nítorí ó ti wí fún ẹ̀mí àìmọ̀ náà pé kí ó jáde kúrò lára ọkùnrin náà nígbàkúgbà ni ìṣà máa ń mú a sì fi ẹ̀wọ̀n àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dé ó sì dá gbogbo idẹ náà ẹ̀mí èṣù náà sì darí rẹ̀ sí ijù Jésù sì bi pé orúkọ rẹ̀ òun sì dáhùn pé Líjíónì ibi tí mo lọ nìyẹn o nítorí tí ẹ̀mí èṣù púpọ̀ ló wà lára ẹ̀ sà Líjíónì àwa pọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ we are many kì í ṣe ẹ̀kọ́ now nínú ẹ̀mí yẹn sà ẹ lọ tú ẹ̀mí yẹn ẹ̀mí ìjákulẹ̀ wà ń bẹ̀ gbèsè wà ń bẹ̀ tí gbèsè wà ń bẹ̀ àmùbọ́ wà ń bẹ̀ ẹ̀mí aya ọ̀run wà ń bẹ̀ ọkọ̀ ọ̀run wà ń bẹ̀ gbogbo ẹ̀mí pátá òun ló kójọ sínú arákùnrin fún rẹ̀ Líjíónì ni kò sọ pé èmi lẹ̀mí àmúbọ́ rárá òun kò mọ ìṣòro kò mọ ogun tó ń jà lọ́wọ́lọ́wọ́ gbà yẹn ṣùgbọ́n mọ̀ pé ẹ̀mí yẹn máa gbóhùn wọ ẹ̀mí yẹn àwọn ẹ̀mí èṣù ní Bíbélì pé so from there ibẹ̀ láti mọ̀ pé ẹ̀mí èṣù tó operate lára ẹnìkan ó yàtọ̀ sí tẹlòmíì ẹlòmíì lè máa ẹ lè rí ẹlòmíì sìn kó jẹ́ pé ẹ̀mí tó wà nú ẹ̀ ẹ̀mí àmúbọ́ ni ẹ sà ó ní mo ṣe ń gbélé lójú máa gbélé ẹ̀mí ní odidi ẹ̀mí ni àfi tó bá tó pàdé Jésù fún ìtúsílẹ̀ ló máa tó kó mbẹ ìdí nìyẹn tó jẹ́ pé kò sí ẹ̀mí tí ẹ lè rí lára èèyàn sìn kò sí ẹ̀mí tí ò wà lára èèyàn báyìí ẹ̀mí pọ̀ lóríṣiríṣi èyí tó wà nú ayé oníkálukú ló mọ̀ tó ti yẹn sà so mo lè confirm níbi tí mo kà í fún yín pé ẹ̀mí ọkọ ọ̀run ó ṣe kí ni o ó exist ẹ̀mí aya ọ̀run ó exist ẹ̀mí bójì ó exist àmúbọ́ ikú òjijì gbèsè ìkórìíra ègún ẹlòmíì máa débò mi akọrin pọ̀ kórìíra òun akọni kí ló ṣẹlẹ̀ bí wọ́n kàn máa kórìíra ẹ̀ṣà tó bá tún kúrò bẹ́ẹ̀ láìlẹ́ṣẹ̀ tó bá tún kúrò bẹ́ẹ̀ àtúntẹ̀síwájú á rí pé the same problem tóun ti encounter ní lọ́nà púpọ̀ òun lòun tún bá pàdé bí kábíyèsí ìdí ni pé ẹ̀mí èṣù Líjíónì ó ti pín ara ẹ̀ káàkiri sínú ayé oníkálukú kọ́lọ́ má jẹ́ ká pàdé làgbà àmín Jésù ẹ ṣé gan ẹ kú àtàárọ̀ ẹ̀yin ẹ̀yẹ wa àwọn ìbéèrè tẹ́ni ká béèrè lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run ẹni tó Ọlọ́run lò wòlíì Ọlọ́run alààyè òun náà la ṣe torí ẹ̀ gbé bàbá wa olùṣọ́ àgùntàn wòlíì àgbà Akórèdé Ògúnmẹ́dẹ́dẹ́ tí ìjọ wọn wà ní Mádójútìmí ní Abíọ́láwé òun náà ni wọ́n ti sọ fún wa ẹ nínú ìwé Lúùkù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n 26 ẹ jẹ́ ká lọ wò káàkà lágbára Ọlọ́run ọba ẹ̀mí àmúbọ́ ọkọ ọ̀run ayé ọ̀run gbèsè ìkórìíra lágbára Ọlọ́run kò ní wọnú ayé gbogbo wa ẹ jẹ́ kí àwọn èèyàn wa nílé kọ́ mọ orúkọ yín ní ẹ̀kan sí kádìdàgbére lórí ètò. orúkọ mi ni wòlíì Ògúnmọ́dẹ́dẹ́ Akórèdé ọmọ májẹ̀mú. ẹ ṣé gọ́sà ẹ kú àtàárọ̀. ẹ̀yin tẹ́ bá wá nídìí àwọn ọ̀rọ̀ kan láti bí bàbá wa wòlíì Ọlọ́run alààyè Akórèdé Ògúnmẹ́dẹ́dẹ́ tẹ́ bá ní láti bí wọ́n léèrè àwọn kan tẹ̀ wọ́n sì máa pè yín pé tọ́wọ́n kan bá nídìí tọ́ bá ní ọkọ̀ ọ̀hún kí ni solution a ní sọ solution ní orí afẹ́fẹ́ báyìí ẹ máa pe bàbá wa wọ́n máa sọ nọ́mbà wọn léèsìn ẹ máa pè wọ́n kẹ́ẹ̀bí wọ́n léèrè mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run ọba gbogbo ogun tí ó bá dìde sínú ayé wa Ọlọ́run á ti jẹ́ kó ṣẹ́ kó tó di pé ẹ pè wọ́n Ọlọ́run wá fi wọ́n ṣe sábàbíire fún oníkálukú wa ẹ bá a sọ nọ́mbà yín lẹ́ẹ̀mejì 080 39 48 80 09 bá a sọ lẹ́ẹ̀kan 080 39 48 80 09 ẹ ṣé gan
ẹ kú àtàrọ ojú tẹ fún ìwà kòkó ní fọ́. ẹ jẹ́ kí n gbàdúrà fún gbogbo ojú tó ń wò wá. ẹ ṣeun. bí olúwa ti ń bẹ tẹ́mẹ̀ kò yí padà. kábíyèsí. gbogbo èyí tẹ́ ń wò mí yìí tẹ́ ẹ dẹ̀ lè ṣí àpọ́gàmù ẹ̀ ní mọ ìbànújẹ́. àmín Jésù. mo wí bí wòlíì Ọlọ́run àánú tó sá fún ìran rẹ lórúkọ Jésù bó ti ń ṣí àpọ́gàmù yìí lórúkọ Jésù àánú yẹn fọ̀n fún ayé rẹ. àmín Jésù. o ò ní mú àmúbọ̀. àmín. o ò ní di ẹrù àgbéká. àmín Jésù. ọfà ò ní bà ọ́. àmín Jésù. wàá ṣe rere. àmín. ẹ̀yin màmá yẹn ṣàmì ẹ̀ ní kú síwájú òkú ọmọ. àmín Jésù. ọkàn yìí dẹ̀ máa balẹ̀. àmín. àṣẹ ọ̀rúngún. àmín Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. ẹ ṣeun bí ẹ ṣe ń bá a pín ojú tẹ fún wa kò ní fọ́. àmín Jésù. etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di bàbá wa ẹ ṣe ẹ kú àtàwọn sá ẹ kú iṣẹ́ Olúwa Olúwa kú iṣẹ́ sá. ọ̀pọ̀ aládé kò ní kọ́ mọ́ yín lọ́wọ́ àmín Jésù. ó kó dóró ọ̀rọ̀ ní mídíà ire o.